Wọ́n ní ẹni tó ń sunkún òkú kò dàbí ẹni tó sìnkú. Àwọn tó ń sunkún òkú ariwo lásán ni wọ́n ń pa. Ẹni tó sìnkú ló dá. Láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba ìpínlẹ̀ Ògùn OGTV nílùú Abẹ́òkúta. Tomori OLUWUNMI lórúkọ mi. Olójú ọmọ Ìjẹ̀bú ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́ṣùpẹ̀dì ẹ̀jẹ̀ ọmọ adíjọ́ jẹ ìlú àmàrà. Ará akémàjò méjì àjọgbẹ̀rú màjọgbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kìí sìnìyàn. Àtẹ̀mí àti Olúwa ọba ń ṣèyàwó. Àti gbogbo ẹ̀yin èèyàn wa káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò tí a máa mú wá fún yín ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ Sátidé láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba ìpínlẹ̀ Ògùn OGTV nílùú Abẹ́òkúta, ètò nífàájì. Àtẹ̀mí àti àwọn ikọ̀ wa tí àjọ máa ń ṣe ètò òun láti wà níbí. Tomori OLUWUNMI lórúkọ tèmi, olójú ọmọ Ìjẹ̀bú adúrúmọdé ọmọ adúrún mọ́ṣùpẹ̀lì ẹ̀jẹ̀ ọmọ adíjọ́ jẹ ìlú àmàrà. Ará akémàjò méjì ọmọ àjọgbẹ̀rú màjọgbẹ̀kọ ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Áfíríkà. Àjọ oníyàn tí ń ti dìbò bìnrin jà bí wọ́n bá tọ́ mi o, bí wọ́n bá tọ́ mi jẹ́jẹ́ lọ́mọ ìgbà ńlọ alárìgbèrè ló ga jù. Ètò ayẹyẹ ìsìnkú máa bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday on the 6th, 7th, on the 8th, tó bá di on the 9th, ìyẹn níjọ́ Àlàmísì, wọ́n á fi eru fún eru. Ọba Arélékè ìjọba ń pè ní kò kárí àgbà. A kí àwọn ọmọ olóko, àkọ́kọ́ kí òpó. A máa ṣe òpó. Nǹkan wọn epo wọn a máa ṣe òpó. Àfikà débẹ̀. March. James náà ò sí ilé máa lè débẹ̀ o. Kérédé. Republic of Benin la lọ. Ṣe bí Nàìjíríà West Africa. Táwọn ọmọ tó lọ. Ọbàdàn ti bọ́dà àgbọ̀kadà. James ò ń ṣọmọ bí. Ó ti dára wà. Ṣé kó ti. Àná wa tún ni. Ó ti dára wà. Ṣé bá a ti gbà wọ́n ní. Ẹ̀jẹ̀ ti mí ń gùn. Bóyá bàbá president ẹni ibi náà ló yẹ kí àbíbáwò. Àbí o mọ. Bàbá tó wà di age of 87. Bàbá yẹn ò dàgbà kó tó ju ìyá rẹ̀ mú lọ. Àdúgbò lọ́wọ́ lọ. Ó ju ìyá rẹ̀ fún àti tọ́ lára bọ̀rọ̀bọ̀rọ̀. Wọ́n á di ẹjọ́ máa tàṣe sí ṣọ́ọ̀bù. Tọ́ lára bọ̀rọ̀bọ̀rọ̀. Well on the 12th àti 13th of this month. Gbogbo èní kọ́ ni 5. Bẹ́ẹ̀ ni. Gbogbo ò máa gbó bí ìjọ Ọ̀sẹ̀ tó ń bọ̀. Kì í bá ní ká yẹrí o. Èmi báyìí Ó bá rẹ̀ mú some weeks ago. Ó bá Fọlákẹ́ Akínọlá some weeks ago. Nígbà tí bàbá ọkọ ẹ̀ kú. Wá dé bá tiẹ̀ náà báyìí. Tiẹ̀ náà ti dé báyìí. Kò jẹ́ tuntun. Ẹ̀yin bàbá dáa. Àṣírí ààbò. Gbogbo bó ṣe máa ṣe. Àṣírí ààbò. Gbogbo àwọn aláàánú ọ̀dọ̀ àrùn wọ̀n sí. Nítorí James náà ṣe ó ká gbúọ́. Ó ṣe bí ọ̀sẹ̀ yìí sì fáwọn kan bí ọ̀sẹ̀ rẹ̀ ta sẹ́yìn. Lọ́lọ́ bí ẹ ṣe yanu. Ọlọ́run á ṣe yanu sí. Wọ́n kàn bá àmì. Má fẹ́ rí kówó, má fẹ́ wu, má fẹ́ rí kówó. Bí ó bá lọ báwọn ò ní gbé má gbé kan lé kan. Torí pé kí ni ìtò ti yẹ ń bá lọ́wọ́ ẹ̀ náà ní kò lò. Ó kàn dùn mí pé àsìkò ilé kú. Ó wà mọ́ tí mi ní mọ̀ sọ. Kí ló wí? It shall come to pass. 12 and 13 will come to pass. Ọjọ́ ìyá náà ní kọ́lá. Ọjọ́ ní 14. Ewu àwa tú. Àyàwó abalẹ̀. Bíta àwọn kan ti balẹ̀. Because they were so careless. With our mother. Òun náà careless. Ẹ̀yin bàbá díẹ̀. It is well. Ọmọ rẹ̀ kọjá. It is well. Ọlọ́run ti ṣeun. Mo wá tó ń fàsìkò ìbá my very good friend. Báyọ̀ náà ó ṣe. Àti Ọ̀ká. Yes. Yeah, they call am Ọ̀ká director. Ọ̀ká director. Ọ̀ká ni Ọ̀ká. Ọ̀ká ejò. Rárá Ọ̀ká.